ẹ̀yin ènìyàn wa. Ààrẹ orílẹ̀-èdè Kenya ti fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lésì ọ̀rọ̀ o. Látàrí bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ wípé kí wọ́n máa ṣọpẹ́ tiwọn kí wọ́n dúpẹ́ o wípé àwọn bẹ́tà orílẹ̀-èdè Kenya wípé àti àwọn orílẹ̀-èdè míì ní ilẹ̀ adúláwọ̀. Nínú fọ́nrán tí Ààrẹ Tinubu ti sọ ọ̀rọ̀ náà ó wà níbi tẹ́ máa bá wa gbọ́. Ṣùgbọ́n Ààrẹ orílẹ̀-èdè Kenya báyìí òun náà ti wá jáde láti fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lésì ọ̀rọ̀ wípé ní Kenya o àwọn ní electricity 24 hours wípé ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ tí orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń kojú wọn ní irú ẹ̀ ò ṣẹlẹ̀ ní Kenya o. Ó ní wọn ò jí àwọn ọmọ Kenya gbé kí wọ́n dẹ̀ máa béèrè ránsọ́ọ̀mù. Ó ní wọn ò jí àwọn ọmọ Kenya gbé o kí wọ́n máa dúnbú wọn kí wọ́n máa jẹ ẹran wọn. Ó ní inú Nàìjíríà ló ti ń ṣẹlẹ̀ o. Lára àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ oníwèé ìròyìn journalist náà tí wọ́n ń ṣiṣẹ́ ní Kenya tọ́jú ọmọ Kenya òun náà sọ̀rọ̀. Ó ní Nàìjíríà tó jẹ́ wípé ibẹ̀ ni ariwo jẹnẹrétọ̀ kò ti jẹ́ kí ará ìlú gbádùn tó jẹ́ wípé nọ́ìsì ariwo tí ó ń pa sí etí ará ìlú létí wípé ní Kenya àwọn ò lo jẹnẹrétọ̀ o wípé iná ẹlẹtírísítì iná ìjọba iná mọ̀nàmọ́ná 24 hours ló wà ń bẹ̀. Ẹ̀yin ènìyàn wa nínú fọ́nrán tẹ́ bá wa ń wò yìí nígbà tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí Bayelsa ibẹ̀ ni Ààrẹ Tinubu ti sọ ọ̀rọ̀ yẹn wípé kí ọmọ Nàìjíríà kí wọ́n máa dúpẹ́ wípé gbogbo ìdojúkọ tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà yìí wípé ó ìdá pé ó ṣẹ́pẹ́rẹ́ sí ti eléyìí tó ṣẹlẹ̀ ní Kenya àti àwọn ilẹ̀ adúláwọ̀ bòmíì. Bákan náà ni ó fi kún wípé ètò ẹ̀kọ́ àwọn dá o wípé èdè òyìnbó táwọn ọmọ Kenya ń sọ olójà gèrègè wípé ètò ẹ̀kọ́ àwọn àti bí àwọn ọmọ àwọn ṣe ń sọ̀rọ̀ ló dára jù lágbàáyé. Gbos ti ṣẹlẹ̀ o láàrin àwọn adarí ilẹ̀ adúláwọ̀ o President Ruto ti Kenya àti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa tẹ́tí ńlẹ̀. Jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Ààrẹ orílẹ̀-èdè Kenya o bó ṣe fún Ààrẹ Tinubu lésì ọ̀rọ̀. Kenyans, our education is good. Our English is good. Yes, we speak some of the best English in the world. Yeah, that is true. If you listen to a Nigerian speaking, you don't know what you don't know. You need a translator. Even when they are speaking English, So we've some of the best human capital anywhere in the world, and we just need to sharpen it with more training. It is very important that we are transparent, honest with our people. Yes, I hear you from various angles of the economy. The fuel prices is biting hard. But look around, let's just thank God together that you are better off. Listen to them in Kenya, in other African countries, what they are going through. We will not look back. We will continue to find ways to ameliorate the suffering of the vulnerable. This is a government. Lẹ́yìn tí Ààrẹ Tinubu sọ ọ̀rọ̀ yìí ni ọ̀kan lára àwọn jọ́nálìsì orílẹ̀-èdè Kenya ló fún wọn lésì náà o. Ó ní Kenya has 24 hours electricity, but Tinubu asked Nigerians who are living in darkness and enduring generator noise to thank God that they are better off than Kenyans. Ẹ̀yin ènìyàn wa, ìyẹn ni èsì tí arábìnrin tó jẹ́ jọ́nálìsì yìí ló fi dá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lóhùn. Kí lóhun tẹ́yìn náà bá wa rí sọ sí Gbas tó ń ṣẹlẹ̀ ní Kenya àti láàrin Ààrẹ
Kenya ìyẹn ni President Ruto àti Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ohun tí Ààrẹ Tinubu sọ wípé thank God that they are better off than Kenya. Wọ́n ní kí gbogbo ọmọ Nàìjíríà wọ́n ní kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé wọ́n bẹ́tà orílẹ̀-èdè Kenya. Ìdí tí ààrẹ Kenya náà tóun náà fi sọ̀rọ̀ nìyẹn o. Ṣé lóòótọ́ ni orílẹ̀-èdè Nàìjíríà bẹ́tà Kenya ni? Ṣé ká sọ nípa electricity ni tàbí ká dúró lórí ọ̀rọ̀ ètò ààbò? Ṣé wọ́n ń jí wọn gbé ní Kenya ni? Ẹ̀yin ènìyàn wa, ṣé àwọn tó wà ní Kenya ṣé wọ́n pariwo kò sí ètò ààbò ni? Jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, àní dààmú o. Àṣàkẹ́ TV show.